kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akú ojú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Dr. Saye Talk Show Ayé Ọpẹ́yọ. Orí ìkànnì Àjùlọ TV òun la wà lọ́jọ́ títí òní, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé àwọn YouTube fún wa ní ọ̀sẹ̀ méjì wípé ká má fi ṣe nǹkan kan bẹ̀ torí àwọn àṣírí tí à ń tú wípé ẹ̀yin Áfíríkà ẹ gbọ́dọ̀ tú àṣírí yẹn tí wọ́n máa fi kó wa tán. But Àjùlọ TV òun la tún wá yá lò lọ́wọ́lọ́wọ́ yìí. Tó bá di middle of ní àárín méjì, ìdásí méjì oṣù, middle of the July la máa padà sórí Dr. Saye Talk Show. Ó ní program tá à ń ṣe lórí ìkànnì yìí tó ń lọ sí episode 100. A dẹ̀ ti wà lórí bóyá bíi 15-16 sẹ́yìn. Bóyá wa máa faradà lọ tá máa fi padà sórí ìkànnì wa. But ju gbogbo ẹ̀ lọ, méjèèjì la máa lò torí ọjọ́ iwájú, torí irú nǹkan tó ṣẹlẹ̀ lórí ti Dr. Saye Talk Show yẹn ó kọ́ wa lọ́gbọ́n. Tí ò bá jẹ́ wípé eléyìí ni gan, àwọn èèyàn bá máa wá wa nípa kí ló ṣẹlẹ̀ àgbúrò yín, but ọ̀nà àbáyọ Àjùlọ TV ó tún ju àwọn YouTube lọ wípé gbọ̀tún lọ, gbọ̀tún yọ gbòsì lọ, yọ gbàgbédé méjì yọ kóńdó gbàǹgbì gbìgbìgbì gbàǹgbì. Náà mo kí wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan tí mo ní kásáré rẹ́rìn ní. Ó lọ mú wa fún wa lọ́jọ́ títí òní. Nǹkan tó ń pa wá lẹ́rìn kò ní pa wá lẹ́kún ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìdáwọ́lé mi àti yín á yọrí sí dáadáa. Gbogbo nǹkan tá à ń rí tínú wa ń dùn kò máa ní dìbànújẹ́. A ní ṣìwí, ẹ̀yin náà ní ṣìwà gbọ́. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ pàdé ìkànnì aláyọ̀ yìí, èmi ọmọ yín náà ni àbúrò yín. God bless you. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Ẹ bá wa like, ẹ bá wa fi comment tí yín sílẹ̀. Ojú wo lẹ fi wò? A máa ń gbé ètò lóríṣiríṣi yẹ̀wò lórí àwọn ètò wa. Ètò tó mú wa, tó jẹ wá lógún jù ńbẹ̀ náà ni pé báwo la ṣe máa bọ́ nínú oko ẹrú òyìnbó, oko ẹrú àwa dúdú fúnra ara wa, báwo la ṣe lè ní ìdásílẹ̀. Ó dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ò ní dójú àjọ àtiwá, bọ́ pẹ̀lú ẹ̀ náà a ní káwọ́ gbénú báyìí, à ń láti fi iṣẹ́ náà máa kún lẹ́yìn ni. Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run á mú wa délẹ̀ ìlérí lágbára ní ọwọ́ Ọlọ́run. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ fìdílé nǹkan tàbí kẹ wá nǹkan fìdílé kẹ wá máa gbọ́. Èyí tí a fẹ́ sọ lọ́jọ́ títí òní wípé bọ̀ kó tó di pé a wọnú agbami ètò lọ, ẹ jẹ́ ká lọ fojú lóúnjẹ. Torí nísìnyí kò ń ṣe nílùú òyìnbó, kò ń ṣe ní ìlú Áfíríkà nìkan láti máa ṣe àmójútó báyìí o. No. Áfíríkà nìkan kọ́, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Áfíríkà nìkan kọ́ lóyè la máa ti máa ṣe àmójútó. Ilé ayé tá wà yìí nsìn. Eléyìí ò ń ṣe wípé omi ló fẹ́ pa ilé ayé eléyìí rẹ. Ó ṣojú wa kòró lélẹ̀. Ó ṣojú mi kòró. Omi kọ́ ló fẹ́ pa ilé ayé eléyìí rẹ. Gbogbo àwọn tó sẹ́ pé omi pa ilé ayé rẹ, ta ló wà ńbẹ̀ nígbà náà lọ́hùn? Ó dàbí irú omi tó ń ṣẹlẹ̀. Ẹ mọ iye ẹni tómi ti gbé lọ nínú èyí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, especially ní Èkó. Ẹ mọ iye àwọn tómi ti gbé lọ. Ilé ayé ti parẹ́ níbẹ̀ náà nìyẹn. Táwọn èèyàn kan náà bá kọ̀wé wípé ilé ayé kan parẹ́ ládùúgbò kan gbà kan, ayé kan náà ti parẹ́ náà nìyẹn. Bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí sìn, Ọlọ́run ò ní kà mí, àní kúkú gbóná, àní kúkú oró lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo nǹkan tá a fi orí ìdúró ṣe, àní jẹ́ tán lórí ìdùbúlẹ̀. Ẹ bá mi type síbẹ̀, ẹ bá mi ṣe àmì àdúrà. Èwo ni mo ní ó yẹ kí àwa tá wà nílùú òyìnbó gangan. Ó ní mo fẹ́ direct eléyìí sí, kò ń ṣe ẹni tó wà ní Nàìjíríà nìkan. Gbọ̀tún yọ gbòsì yọ làwọn pípù yìí fẹ́ ṣe. Ó sọ a ní àwọn ọ̀sẹ̀ ẹ máa rí nínú àwọn fídíòs mi tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta pé àwọn pípù yìí gangan àwọn ni Ọlọ́run tán gbé sínú ìwé tán gbé wá fún wa ní Áfíríkà wípé Ọlọ́run leléyìí tán fi ní ká máa bẹ̀rù, ká máa ẹ máa gbégbèsè ayé bí ìgbà tó jẹ́ pé ayé máa parẹ́ lọ́jọ́ yẹn ni o. Ẹ máa gbégbèsè ayé. Ẹ lọ wo àwọn episodes tá à ń ṣe lórí ìkànnì, ó máa yé wa jù yẹn lọ. Mi ní wọnú ẹ̀ dáadáa nínú eléyìí torí irú program yìí gangan Dr. Saye Talk Show lónìí, but à ń yá ìkànnì yìí lónìí. Èyí tó bá jẹ́ lórí the other program wa, ẹ máa rí àwọn nǹkan tí a máa sọ ńbẹ̀ kó yàtọ̀ sí ilé. Ẹ jẹ́ ká sáré lọ wo nǹkan yìí so that ẹ lè máa ní lọ́kàn. Ẹ̀yin náà dẹ̀ lè pín sí ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́, kódà gan àwọn ex-wife, ex-girlfriend. á lè rí wípé ẹni yìí dẹ̀ like mi o. Ó pè mí ṣàkíyèsí ni o. Òun ni eléyìí, ìyá mi àti bàbá mi, let's go there. Mi ò ní gbà wá lákòókò bó ṣe lè hùn kó mọ. God bless you.
It all started just a couple of weeks ago in the United States when several people started noticing that there was something off about the watermelon that they were buying on the supermarkets. So I got this watermelon up, and I like to rinse my watermelon before I cut it, and it's like pilling. Does anybody has problems with their watermelon like this? Oh my gosh. This is the craziest thing I've ever seen. It sounds like the girl is dying. There are dozens of videos where people buy watermelon from the supermarket and it looks strange. Sometimes it looks like plastic, sometimes it makes these weird noises, and sometimes, or many times actually, it feels as if it's made out of rubber. So I cut watermelon for my kids, and they're all bringing it right back, saying they don't like the texture. And I've seen enough videos of people posting rubbery watermelon. I can't believe I got one. I got a rubbery watermelon. The texture is so weird. Like, you gotta bend it so far before it will break. But it wasn't just rubbery. There was something else about the watermelon that was bothering a lot of people. Okay, y'all. I threw this watermelon out over a week ago. It smelled really good. Bought it from cut it open, and it was like plastic. Tasting it was absolutely horrible. I didn't really know what to do with it, so I threw it outside. This is a week later. It looks like mud. What's going on? It was pretty obvious that there was something off about the watermelon and a lot of people were noticing it. But here's the thing. It wasn't just the watermelons. There you go. People were also noticing the same thing happening with avocados, blueberries, bananas, and the list goes on. We got it from the supermarket, but when she opens it and she breaks it in half, it gets very tough and doesn't really break. And when it pulls, it's like it's glue. It's very tight and doughy. It looks very fake and Play-Doh. In this next video, Ari Osborne explains how she bought blueberries in the supermarket. When she gave it to her kid, she noticed that one of them looked like it was made out of rubber. Check this out. It's left in her little bowl, and I put it down the drain for the garbage disposal. And I push the button, it's doing its thing, but there's a clanking, and it sounds like something's stuck. So I go in the drain, and there's a blueberry that's not breaking apart. It's not. I pick it up, and why is there a rubber blueberry in my toddler's snack? She cut it in half and it actually looks as if it's made out of silicone or something like that. Strange, isn't it? But it gets even stranger. In this next video, a woman tests out the food in the supermarket using a magnet, and this is what happens. Look at this shit. Put a magnet that I got from here into the great chicken. Try for. Look at that shit. After these videos were posted and became a viral sensation, it made a lot of people ask the same question. Are we possibly eating fake food? What's your take? Ìgbà tá a ti rí fake èèyàn, a ti rí fake everything. A tún ti rí fake oúnjẹ báyìí. Kí ló wá kù? Kí ló kù báyìí? Ìgbà tí wọ́n bọ́ síta, àwọn tó gbé Ọlọ́run wá fún wa yìí náà ni o. Tán ní àwọn èèyàn ti pọ̀ jù ní àgbáyé. Áfríkà làwọn máa ti bẹ̀rẹ̀. Áfríkà ní kí ni? Áfríkà làwọn máa ti bẹ̀rẹ̀. Ṣé mọ̀ wípé gbogbo irú ọ̀rọ̀ oúnjẹ yìí, àwọn tó ń ṣe láti China, wọ́n ṣe ń gbé lọ sí Nàìjíríà, táwọn ti Áfríkà tí àwọn ò tètè mọ̀. Òyìnbó máa tètè mọ̀ ju ti Áfríkà lọ. Báwo ló ṣe ń gbé wọnú? Báwo ló ṣe máa gbé wọ
sílùú òyìnbó tán bá kó sínú kọ̀ńténà tó jẹ́ wípé èyí tó bá jẹ́ rọ́bà òun náà máa park sáàárín méjì mọ́ ọwọ́ ẹ̀yìn. Gbogbo èyí tán bá máa wò níwájú tán máa wò ní ẹ̀yìn wọ́n máa ti rí wípé àwọn èyí tó jẹ́ wípé organic one, original one òun náà máa fi sí gbogbo láti fi surround ẹ̀. Gbogbo èyí tó wá kù tó jẹ́ fake yẹn, ìyẹn lè jẹ́ bí 80%. Àwọn tó jẹ́ kiní, ìyẹn lẹ wá rí wípé àrùn kan spread. Torí wọ́n rí wípé nowadays lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, tó bá rí ọmọ 70 years, ọmọ náà la máa pè, ọmọ ló jẹ́ lọ́wọ́ òbí ẹ̀. Tó bá rí ọmọ 70 years tó sì dúró déédéé, torí ẹ̀ ló fi jẹ́ wípé láti lọ sí pension nsìn gan, ó ń sún sókè ni. I'm pretty sure pé very soon gan irú bìtìkó nsìn wọ́n máa fẹ́ gbé dé 70. Torí wọ́n rí wípé àwọn èèyàn young sí. Tẹ bá rí bóyá bíi 30 years ago, tẹ bá ráwọn ọmọ 50 years, ìmúra wọn, ìsọ̀rọ̀ sí wọn, kódà gan láti bíi 40 ni. Ṣùgbọ́n ní life started from beginning or started or whatever, ẹ jẹ́ ká mú kan nínú méjèèjì. Bóyá ló bẹ̀rẹ̀ tàbí ó fẹ́ bẹ̀rẹ̀ láti bóyá bíi 40. Nísìnyí kò ń ṣe 40, ó fẹ́ 60 ló ti bẹ̀rẹ̀ nsìn. Ìyẹn ló wá fa àwọn eléyìí náà tó fi jẹ́ pọ́n wò wípé ẹ ti pọ̀ jù. Àwa dẹ̀ la fẹ́ jólówó ayé, tẹ bá ń pọ̀ síbẹ̀ yẹn, àwa ò ní lè dílé ayé yìí mú. Àyàfi ká mọ bá máa ṣe máa mú yín kúrò lẹ́yọ kọ̀ọ̀kan. Àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká wo nǹkan tá a máa fi sẹ́nu. Ẹ jẹ́ ká pín fídíò yìí kó dé ọwọ́ ọ̀tá wa gan, kó dé ọwọ́ ẹ̀, so that ó máa lè mọ̀ wípé a kàn lè má kíra bọ̀ mo fẹ́ràn ẹ̀. Tá a bá lọ sí supermarket, ẹ jẹ́ ká take note. Tẹ bá wà ní group ẹ̀yin àtàwọn ọmọ yín, ẹ jù sórí àwọn group yẹn kán lè wò. Tó bá jẹ́ wípé ó ti gùn jù, ẹni kan forward ẹ̀. Tẹ bá fẹ́ send irú fídíò yìí sáwọn èèyàn, tẹ bá send ẹ ṣe voice message or kẹ́ fi text kẹ́ fi ránṣẹ́. Ẹni forward ẹ láti 10 títí di 14, ibi tí mo fẹ́ kó wò nìyẹn. Ìwọ má bọ́dà lórí ètò kù. Message mo fẹ́ pass ẹ̀yìn, ibi tí mo fẹ́ kó wò nìyẹn. Forward ẹ láti 12 to 14, bí 4 minutes yẹn ni mo fẹ́ kó wò. Ìwọ má bọ́dà lórí ètò kù láti wò ètò kù. Ètí mo mọ̀ pé ó máa ṣe ẹ́ láǹfààní ó nìyẹn. Ó make sense àbí kò make sense? Mo feel pé ó make sense. Now ẹ jẹ́ ká wá lọ wo nǹkan tí brother wa yìí tó sọ pẹ̀lú another video tí bá máa gbé wá, torí ẹ̀kọ́ ńlá òun ló kọ́ wa. Gẹ́gẹ́ bí àwọn òyìnbó bó ṣe ń ṣe alágbára ayé, bẹ́ẹ̀ náà la ní àwọn dúdú náà tó ń ṣe alágbára ayé. Bẹ́ẹ̀ náà la ní àwọn tó tiẹ̀ jẹ́ wípé I don't know, mi mọ bí mo ṣe lè put ẹ̀, but tí n bá gbé fídíò yẹn wá sí ẹ wo bá ṣe lè ọ̀nà bí ta lè gbé tó máa fi jọra. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí brother yìí náà, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ náà. Ṣé ti bá wa pín fídíò yìí, ṣé ti bá wa tẹ share button, ṣé ti bá wa tẹ. Ẹ bá wa fi comment tí ń sílẹ̀. Ìkànnì tuntun la wà yìí. Ẹ̀yin náà lẹ lè ràn wá lọ́wọ́ láti lè sọ di ìkànnì. Ẹ̀yin lẹ lè ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí àwọn èèyàn náà kan mọ ìkànnì yìí, láti lè subscribe, because ẹ̀yin náà rí lẹ subscribe. Àwọn ẹlòmíì ò tí ì rí, why tí ẹ bá mi pín, why tẹ́ ẹ ràn mí lọ́wọ́ láti lè jẹ́ káwọn ẹlòmíì náà rí. Ẹ bá wa jù sórí àwọn group tẹ bá wa. Ẹ bá wa jù sí ọ̀rẹ́ àti ará. Ẹ bá wa fi comment sílẹ̀. Ṣé rí comment náà máa ń ṣe pàtàkì lórí YouTube, ó máa ń jẹ́ kó rìn. Àwọn YouTube náà wá rí pé àwọn èèyàn like, àwọn èèyàn fi comment sílẹ̀. Gbogbo àwọn ọ̀nà bí tẹ́ ti lè ran àwa lọ́wọ́ nìyẹn, ká jọ ran ara wa lọ́wọ́. God bless you. Ẹ jẹ́ kí n sáré lọ gbé fídíò yìí wá. Your dad is a soldier, dad or mom, policeman, a uniform work. All of these tax collectors, those people stopping Okada and all that, stopping cars to collect money, road safety and all that. You can't do such jobs and your family will lack cause. Because what you are doing is to make people cry every day. Everybody is cursing them every day. There are some of you here seated. Your parents, the money they used to train you to school and the money they got from cause things like this. Listen to me. You need to pray more than others are praying. I remember days of last month, I had an aunt who died mysteriously. And when they were trying to check what could have been the reason for this, I told them, I said, a job. They could make up to 50,000, 150,000 naira per day. Just seize a car and say you will not go until you pay. And the guy has innocently left home, praying to God also for survival. And someone will hold him and say, you know something, you are not. Lórí nǹkan tá à ń sọ lọ yìí, ṣé gbọ́ nǹkan tí arákùnrin yẹn tó sọ. Ẹ jẹ́ ká wá gbé fídíò yìí, ẹ jẹ́ ká wá gbé wá. Ẹ fìdílé nǹkan tàbí kẹ́ wá nǹkan fìdílé o. Mi ò ní gbà wá lákòókò gẹ́gẹ́ bó ṣe lè hùn kó mọ. Pẹ̀lú nǹkan tó sọ yẹn,
àti fídíò tí mo fẹ́ gbé wá yìí. Ẹ bá wa wò, ẹ bá wa digest ẹ̀, kẹ́yìn náà fi sílẹ̀. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Ṣọ́mọkùnrin ṣó right tàbí kò right? Bọ̀ nígbà míì wà, ọ̀rọ̀ ilé ayé ìgan ó rúyàn lójú. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Ẹ jẹ́ ká lọ wò. Ó possible kẹ́yìn kan ti rí wò, ó possible kẹ́yìn kan má ti rí wò. Bọ́ ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ ká tó wò tó bá ti jẹ́ pé ti wò. Ká wá digest ẹ̀ pẹ̀lú fídíò tí mo kọ́kọ́ play yẹn wípé o ò ní lọ láláì má kó nǹkan tó jẹ. Ó lè má jẹ́ lórí tiẹ̀ o, bọ̀ lórí àwọn ọmọ. Ẹ máa ń gbọ́ tó máa ń sọ pé lágbájá kan jọ kinní kan kò sí bó ṣe lè jẹ́ wàá forí ko. Ó wá lè jẹ́ tó bá dàgbà, ẹlòmíì wà ẹ máa rí tó bá dàgbà á máa ráre. Ẹlòmíì wà tó bá dàgbà tọ́jú alẹ́ bá ti dé. Àwọn kan wà tó jẹ́ pé a mọ̀ ta lè ká forúkọ bò wọ́n láṣìírí. Obìnrin làwọn fìyà jẹ. Wọ́n máa fẹ́ obìnrin, fẹ́ eléyìí, fẹ́ tọ̀, wọ́n wá parọ́ mọ́ ẹ̀sìn. A wá máa treat àwọn obìnrin yẹn anyhow. Ọ̀rọ̀ máa ń wọnú ara wọn, you know. A wá máa treat àwọn obìnrin yẹn anyhow. Kí ló fa ayé ìsìn tó máa fi jẹ́ pé àwọn obìnrin míì wà dúró lórí pé no, àwọn gan tiẹ̀ fẹ́ bímọ. Àwọn fẹ́ bímọ gan pàápàá gan lọ ní tiẹ̀ kì í ṣe tèmi. Nǹkan tí ìyá mi tó go through lọ́wọ́ bàbá mi, èmi ò lè stand there. Tó bá bí ọmọ, tí ìyá yẹn bá bí ọmọ 7, ó wá lè rí 4 nínú wọn tó máa jẹ́ wípé ó kàn hate ọkùnrin láti inú ẹ̀ tán nímọ̀, tó jẹ́ pé nínú ilé ọkọ gan bó dàrú kó dàrú ló máa tó bí pé ó máa wò pé ìyá òun nǹkan tó jú ẹ̀ rí lọ́wọ́ bàbá òun. Ọmọ mi wọ ojú ẹ̀ kòrókòrò báyìí ni bàbá ẹ̀ máa ti na ìyá ẹ̀ tó máa irun orí ẹ̀ ló máa fi wọ padà sínú ilé tí ọmọ dẹ̀ máa rí báyìí tọmọ weakness ẹ̀. Ó ní nǹkan tó òyìnbó máa ń gbé. Ó lójú táwọn òyìnbó fi máa ń wò. Bò àwa dúdú bá ṣe dúdú náà, òun ni brain wa, òun náà ni gbogbo ẹ̀ tó fi ń affect wa. Ẹlòmíì wà ọkàn délé ọkàn á ní ó kàn ń jà ní ọmọ, kí ni reason tó ń jà? Ẹ lọ wo background, ẹ lọ wo family background, ẹ lọ wo nǹkan tó ti face láti kékeré, lọ wo challenges tó face kó tó di wípé ó di ọ̀nà mọ́ ọkọ lọ́wọ́. Ọkọ yẹn lè nice, but torí pé kíní yẹn wà nínú brain ẹ̀, ó yẹ kó lọ ṣe therapy fún onítọ̀hún yẹn náà. Irú àwọn ọkùnrin tá à ń sọ yìí, tó bá wá ṣe obìnrin yẹn, ẹlòmíì máa fẹ́ obìnrin 6. Á wá fi gbogbo wọn ráre. Tó bá wá tó stage kan, ó lè ti wà ní bóyá bíi 60 years, á wá lọ fẹ́ ọmọ bíi 20 something years. Á níyẹn ló máa bá òun kalẹ̀ torí pé òun fẹ́ ni tó máa tọ́jú òun. Orin tán máa ń kọ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn, especially àwọn ẹ̀sìn kan tó jẹ́ wípé irọ́ náà tún pa. Because nínú Al-Quran tọ́lọ́run sọ pé fẹ́ ẹyọkan, fẹ́ méjì, fẹ́ mẹ́ta, fẹ́ 4. Ó ní but tó bá lè ṣe déédéé fẹ́ ẹyọkan ṣoṣo. That means to say but lóhun yẹn náà mọ̀ wípé kò sí ẹ̀dá tó lè ṣe déédéé. But àwọn kan wá ní mẹ́rin Ọlọ́run wí, á wá fi máa ní ẹ̀dá ẹgbẹ́ wọn lára. Tó wá ní respect obìnrin yẹn. Kò sí respect, kò sí àpọ́nlé lára púpọ̀ 80% nínú àwọn people tá à ń sọ yìí. Kò sí àpọ́nlé fún obìnrin. Ó rí obìnrin gẹ́gẹ́ bí wípé bíi paper, tissue paper tó bá lò kan tán wàá tún já mi wàá tún fi ṣe nǹkan tó bá máa ṣe. Now, irú ọmọ 30 ìgbà tí wọ́n wà ní 60 something tàbí wà ní 50, ó lọ fọ́mọ 20 something years. Ó wá ní tó bá di kinní kan, òun ló máa tọ́jú ẹ, ọmọ yẹn ló máa tọ́jú ẹ. Most of them, 85% nínú wọn, wọ́n máa ń ráre lọ́jọ́ alẹ́ ni. Because àwọn tí ó yàn jẹ, àwọn tó maltreat, àwọn tó hùwà burú sí yẹn, tí wọ́n maltreat wọn tó ṣe wọ́n bí ò ṣe yẹ kó ṣe wọ́n, tó hùwà tí ò yẹ kó hù sí wọn torí ìgbádùn tí wọ́n fẹ́ jẹ, àìdòǹkìyẹ́, ìnilára tí wọ́n fún wọn ò mọ̀. At the end of the day, most of them tó bá wá dàgbà, Ọlọ́run náà àti ẹlẹ́dàá wọn tó ti ráre yẹn, ó máa ń fi wọ́n ráre. By one way or the other, ó máa ń jẹ́ kán tàràkà. By one way or the other, ó máa ń fi ojú ọlá wọn máa ń padà fi bolẹ̀ láì má ṣe ìpè kankan, láì má jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọmọ obìnrin kankan nínú wọn ṣépè fún. Torí pé wọ́n ti sunkún ní gbangba, wọ́n sunkún ní kọ̀kọ̀, wọ́n sunkún ìgbà tí àgbà dé tó yẹ kán jọ máa jẹ ọrọ̀, kán jọ máa ṣe Mr. and Mrs.
gbogbo ìgbà yẹn ló máa rí wípé kò mọ̀ wá wù gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láti 30 years tán ti jọ ń bọ̀ ìgbà yẹn ló máa wú jáde ìgbà kan ó mọ̀ òun lójú ìgbà kan ó tẹ̀ òun mọ́lẹ̀ ìgbà kan ó ṣe kinní kan have to run ẹ̀mẹ́lẹ̀ ọlọ́run náà sọ kinní kan á máa ìnilára tó fún obìnrin yẹn ọlọ́run ẹlẹ́dàá obìnrin yẹn ó máa wá padà fi ara ní ọjọ́ alẹ́ àyàfi tó bá yẹ tètè kúrò láyé bóyá òun ló lè escape ẹ̀ because most of them ọmọbìnrin tó bá gbé wá pátápátá tó wá gbé wá last tán lọ́mọ kékeré tó máa tọ́jú àwọn tó bá dàgbà yìí èpè kọ́ most ni mo sọ wọ́n máa fi wọ́n ráre ni because kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n wò ọ̀pọ̀lọpọ̀ kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n wò àwọn ọmọ gan ní is your choice ìwọ ló choose ẹ ìyàwó ẹni olórùka ẹni ìwọ ló fẹ́ nǹkan ìgbà tó bá wù ẹni kó fojú ẹ rí bó ojú tèmi fi wò ó nìyẹn pẹ̀lú nǹkan tí fídíò tí brọ́dà tó sọ yìí gbogbo wa pátápátá la máa jèrè iṣẹ́ ọwọ́ wa ó lè gbin àlùbọ́sà kó lọ ká ẹ̀fọ́ ńbẹ̀ kò ń ṣe lórí àwọn politicians nìkan kò ń ṣe lórí àwọn pastors nìkan kò wá ń ṣe lórí gbogbo àwọn ẹ jẹ́ kí wọ́n gbé ti eléyìí wá ọ̀rọ̀ lédébẹ̀ tí mo fi sáré kọ́ mi now ẹ jẹ́ kí n sáré gbé. gbogbo ọmọ Àwórì lílé lóko ẹyí ẹgbà mi fídíò yẹn jọ mo fọlọ́run bá bẹ gbogbo yín pátá ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà fídíò yìí mo fẹ́ kí ọkùnrin àti obìnrin mo fẹ́ kọ́ rí fídíò nítorí tó ṣẹlẹ̀ sí mi nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní on the 25th of June ní Tuesday tó kọjá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí orí mi rèé mi ò ní experience ìwé ẹ̀rí láyé mi mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony mo ń ṣe program lọ lọ́wọ́ ni mo dédé rí ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí mo ní ta ló ń pè mí wọ́n ní Koko Zaria Koko Zaria mo bá gbé máìkì sílẹ̀ fún kan náà àwọn tàjọ ń ṣe MC n bá gbà ọ̀dọ̀ Koko Zaria lọ bí mo ṣe déwájú Koko Zaria mo débẹ̀ káàkiri ìgbà tí Koko Zaria máa sọ̀rọ̀ Koko Zaria sọ kéwu ṣé mi ò ráwọn bí yìí ni ó dá ẹ má bínú tí bá dé orí stage ń sìn máa ṣe correction. mo wá ń gbọ́ ẹnìkan tó ń sọ pé ṣé Láwórì mi wọ́n ní Láwórì mi ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time bí ṣe ń bá Koko Zaria sọ̀rọ̀ tí máa tọ́nù báyìí bàbá ẹ̀ náà mú gò màtẹ́ tó wọ́n wájú àwọn Koko Zaria ni ìgò màtẹ́ ó bò mọ́ mi lórí mi gbáà I was wet with my blood and I lost consciousness. In fact, ibikíbi tí gbogbo ẹ máa lọ tẹ máa fọwọ́ ara yín gbé mọ́tò yín débẹ̀ tó wáyé pọ̀ máa gbé yín délé ni Ọlọ́run jẹ́ kẹ́ lọ́bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Mi ò mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Koko Zaria ló rán ni wá pè mí o. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni mo bá dé hospital. Mi ì mọ bí ṣe dé hospital rárá. Ìgbà tí mo dé hospital, nǹkan tí mo máa rí ni pé wọ́n rán orí mi. Brain mi wá bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Mi ì lè sọ̀rọ̀, mo kàn ń wò sùn báyìí ni. Láti ìgbà yẹn mi ì lè sùn. Orí mi máa wú. A máa fà mí, mi kì í lè sùn mọ́jú. Ibi MC ni mo ti ń rí jẹ tí mo ti ń rí mu tí mo fi ń feed àwọn family mi. Nígbà kan wá bẹ̀rẹ̀ sí ní ṣerú ilé mi nílé jáde mú ẹ̀rù á máa bà mí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Gbogbo Àwórì lápapọ̀ ẹ má sùn ẹ yí ẹ gbà mí o ẹ má jẹ́ kó gbẹ̀mí mi lílù mi o. Mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o ẹ gbà mí o ẹ wà tarí mi o. Èyí tó ṣẹlẹ̀ mi ò tó èyí tí kú dé o mo ná mọ́ mo níyàwó tó ẹgbẹ́ mi lọ́lọ́run ní kí n ṣe máa rí bùkátà wọn gbọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yí ẹ gbà mí. ṣe rí àjùlọ ṣe rí pé orúkọ ìkànnì yìí ṣe rí pé ó yọ ń bẹ̀ ṣe rí àjùlọ ọwọ́ ọlá tá a mú bọ̀ lórí most tọkùnrin tó máa ń ṣe fáwọn obìnrin
tó máa fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ á ní ìgbà tán mú wọn délùú òyìnbó ìgbà tán mú wọn délùú òyìnbó obìnrin wọn bẹ̀rẹ̀ sí ní pọlọ́pàá fún wọn, ó bẹ̀rẹ̀ sí ní pọlọ́pàá fọ́kọ, obìnrin náà ó ti go through a lot lọ́wọ́ ọkùnrin pẹ̀lú òyìnbó lọ́dọ̀ àwọn ancestors wọn, lọ́dọ̀ àwọn great tó wá fi jẹ́ wípé tó bá yá náà àwa náà máa ní history yẹn nílẹ̀ Áfíríkà tó bá yá, torí kò lè máa lọ bẹ́ẹ̀. Abuse yẹn fún obìnrin yẹn kò lè máa lọ bẹ́ẹ̀. Àti wípé nísìnyí program tó lọ sí episode yẹn àwọn bèbí ti ṣe báyìí pápápápá bí mo máa ń sọ, bèbí ti ṣẹ́jú. Kò sí bó ṣe lè jẹ́ ẹ̀ tó bá treat ìyàwó ẹ̀ dáadáa, tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ wípé àjọ nira wa ni, ọ̀rọ̀ wípé mo láṣẹ lórí ẹ̀, ìwọ náà láṣẹ lórí mi my dear, ọ̀rọ̀ wípé bó ṣe jẹ́ ènìyàn náà lèmi náà jẹ́ èèyàn, ìwọ kàn jẹ́ ọkùnrin tèmi jẹ́ obìnrin ni, ọ̀rọ̀ wípé kó máa wò wípé alábàárò mi ni ẹ́, tí ò ń ṣe wípé a gbéra wa jù gẹ́gẹ́ bí wípé èmi ni olórí yẹn wá pọ̀ gan, space yẹn wá wà ńbẹ̀. Ẹlòmíì tó bá fẹ́ bá ọkọ sọ̀rọ̀ báyìí á kọ́kọ́ fẹ́ lè lọ fọwọ́ kanlẹ̀ kan àyà ní kọ́nà náà kó tó di pé ó bọ́kọ sọ̀rọ̀, torí pé kí ni ọmọ máa wò wípé kí ni mo fẹ́ bá lẹ́nu ẹ̀. Oh my God, ẹ má jẹ́ kí n wọnú ẹ̀mí. Ṣé mọ̀ wípé ibi tí professional something tèmi lélẹ̀, all the time professional line mi ni tí n bá tẹnu bọ̀ ẹ lọ àwọn program tí mò ń ṣe ní bóyá bíi 7 years ago 6 years ago 5 marriage and relationship òun ni mò ń ṣe. Mo dẹ̀ mọ̀ wípé níwọ̀nba mo gúdù lórí ẹ̀, kò yé yín sẹ̀. Marriage and relationship òun gan ni mò ń pè kó tó di pé mo padà wá pè lórí orúkọ mi gangan, mo change kúrò bẹ́ẹ̀ fún àwọn ìdí kan tó jẹ́ pé mi nìkan ló yé tàbí àwọn èèyàn kan tó súnmọ́ mi. Ṣóyè yín sì, torí ẹ má jẹ́ kí n wọnú ẹ̀ lọ, ojú ti rí lóríṣiríṣi, etí ti gbọ́, torí máa ń ṣe counseling fáwọn èèyàn náà. Ṣé understand sí nígbà tí mò ń ṣe program yẹn, ọkọ àti mo máa ń bá ọkùnrin wáyàwó, mo máa ń bá obìnrin wáyàwó, kẹ́ lè mọ̀ pé oríṣiríṣi ló máa ń wà ní orí tébù mi. Nǹkan tí mò ń ṣe nìyẹn, kò ń ṣe 100%, 120% ni mo mọ nǹkan tí mò ń sọ. Ṣé understand sí? Mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé bóyá kinní náà ó péjọ mẹ́ta náà bí ò bá ju kinní màá ṣàtiwà bóyá bí ọmọ 22 years old nsìn, ó péjọ mẹ́ta kékeré náà, ọmọ kékeré náà ni wá bọ̀. Experience yẹn gan ó ti fẹ́ ju ọjọ́ orí èèyàn lọ. Torí ẹ̀ tí n bá ń wọnú ẹ̀ lọ, mo mọ nǹkan tí mò ń sọ, mo ti rí, mo ti gbọ́, ṣó ti yé yín, mo mọ nǹkan tí mò ń sọ. But at the end of the day, bó bá ṣe wọn anybody ló ṣe lè time ẹ̀ sí wípé wọ́n fẹ́ jẹ́ kọ́kọ́, wọ́n fẹ́ gbọ́kọ. No! Àwọn nǹkan kan wà, kò sí nǹkan méjì tá lè pè ju abuse lọ. Yes. Ọkọ àti ìyàwó tó jẹ́ pé wọ́n máa jọ wà, tó jẹ́ pé tí ìyàwó bá ṣe nǹkan kan máa gbá ojú ẹ̀ ní straight, tàbí ó máa fún ní punishment pé ẹ̀mí ní fún ẹ lówó oúnjẹ, ìwọ́dẹ̀ ló ní kó máa ṣiṣẹ́. Ó máa di pé ìyàwó ló fẹ́ lọ. Gbogbo agbára yẹn, irú agbára tí ẹni tó fọ́gò mọ́yàn lórí, agbára just like that, kágbára kò máa gòyàn. Ó wà káàkiri bẹ́ẹ̀. Agbára ká gbé ṣódà wa, ẹ jẹ́ ká gbé sílẹ̀, bèbí ti ṣẹ́jú lórí ọmọ gan, lórí ọmọ, lórí ìyàwó, lórí ọkọ, lórí gbogbo anything, bèbí ti ṣẹ́jú, ẹ jẹ́ a máa gbé ṣódà sílẹ̀. Irú àwọn ọkùnrin tá sọ yẹn, at the end of the day, irú àwọn ọmọ tán bá wá lọ mú yẹn, àwọn ọmọ yẹn tán lọ fẹ́ ẹni tó wà ní 50 years tó lọ fọ́mọ 28 tàbí tó lọ fọ́mọ 27 tó lọ fọ́mọ 26 tàbí tó lọ fọ́mọ 22 years tó ní ẹ̀ tóun bá dàgbà ó máa tọ́jú òun. Ìgbà tó bá dàgbà ó máa mú pàṣán. Mo fi Ọlọ́run tó láyé tó lọ́run mo fi búra. Ojú rí sẹ́ẹ̀. Ó ń yọ pàṣán ti bàbá yìí ni. Ó ń yọ pàṣán ni mo sọ, ó ń yọ pàṣán. Wọ́n ṣe fídíò ẹ̀ tán sẹ́ǹdì ẹ̀ sáwọn ọmọ ẹ̀. Wọ́n fẹ́ sunkún pa, bọ̀ ẹkún díẹ̀ náà sunkún because kò ń ṣèyá tiwọn. Wọ́n dẹ̀ rí i pé bàbá àwọn náà deserve ẹ̀. Ó ń yọ bẹ́ẹ̀tì ni, tó máa yọ bẹ́ẹ̀tì pé tẹ́ ẹ̀ bá jókòó síbẹ̀ yẹn, ẹ má rò pé gbogbo rọ́bì ìṣẹ́ṣe pẹ̀lú àwọn tẹ́ pè ní kinní kan yẹn o. Ó lè lọ ọjọ́ méje àti bàbá mọ́nú ilé ni. After be like 6 wives tó ti fẹ́ ìsìn ló fẹ́ èèyàn kan tó wá fọmọ kan jọ lórí
wọn á ní òun ló máa tọ́jú òun tóun bá dàgbà. Agbára náà ni shoulder èmi ni mo wà ń bẹ̀, èmi lágbára wà lọ́wọ́. Òun ló ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo irú àwọn Koko Zaria yìí. Yes, òun ló ń ṣẹlẹ̀. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ti bàbá wa a máa gbé wọn wá ń sìn, because àwọn náà mọ̀ pé irú nǹkan báyìí náà lè padà tó ń gbé shoulder sókè pé mo ju everybody lọ, mo ju Gbowó lọ, mo ju Akíntóyè lọ, mo ju kinní kan, ó yẹ kán wá sọ́dọ̀ mi ni, èmi ló yẹ kán wá gbàṣẹ lọ́wọ́ ẹ̀, èmi ló yẹ kán rí, èmi ló yẹ kí n mọ̀, èmi ló yẹ kí n ṣe kinní kan tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin náà wọ́n ní tó bá ń wò di èèyàn kan ó mọ̀ ẹ́ páwọn èèyàn ó ń wò di tiẹ̀ náà. Kò sí bí rumors bó ṣe lè jẹ́, bí ò bá jẹ́ rumor pé 100%, ó lè jẹ́ 50, ó lè jẹ́ 60 nígbà míì. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo nǹkan tó ń sọ fún bàbá Gani Adams náà, ẹ jẹ́ ká lọ gbọ́ náà, so that eléyìí máa kó àwọn ẹlòmíì náà lọ́gbọ́n wípé àti máa ru shoulder fún ìyàwó, fún ọmọ tó bí, fún ọmọọṣẹ́ driver ẹ̀ gan pàápàá gan aládùúgbò ẹ̀, ó máa jẹ̀yà ẹ̀. Àyàfi tó bá ètè jáde láyé, tó bá dàgbà, ó ní kójú má rí bi, mo fẹ́ pẹ́ láyé, ojú ẹ̀ ò ní rí bi. Ìkan ló máa fọwọ́ mú nínú méjèèjì, ẹ pàtẹ́wọ́ fún mi, mo gba òwe yẹn, tẹ́ bá pàtẹ́wọ́ fún mi, mo gbà. Ṣé ti bá wa ṣe ètò iṣẹ́ ti bá wa láìkẹ́ kó tó di pé a wọnú agbami ètò lọ, kó tó fídíò ẹyọ kan náà ló pẹ́, ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó. Ẹ̀yin tẹ́ báyìí tí ì gbọ́ lórí S2 TV, oh my God, ẹ lọ wo àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó lórí Dr. Zabby Talk Show. Ẹ máa rí àwọn tó wá jẹ́rìí sí wípé bí ìgbà tó jẹ́ pé àwọn nǹkan yìí òun ló fi nǹkan yẹn pamọ́ síbẹ̀ tó wà mú lọ ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn tó wá jẹ́rìí sí. Ẹ̀yin tí ẹ bá fẹ́ gbogbo nǹkan tí ẹ bá wùn tó bá lè jẹ́ pé ó ń já yín láyà, ewé àtegbò òun ló lè ṣe o, àṣírí gbogbo àwọn òyìnbó yìí òun ló tú. Ọ̀n jẹ́ ká túṣọ lójú tàbí ọ̀n jẹ́ ká túṣọ lójú Egúndélé or whatever, òun lè jẹ́ ó lójú nǹkan tá a lè sọ tó rọ́mọ̀ wípé ayélujára ó máa tú gbogbo àṣírí oògùn gbogbo everything tó ń ṣe ni. Torí ẹ̀ ló fà gan tó ń ṣe ń lé wa kiri lórí YouTube wípé ó ní nǹkan tẹ́ lè sọ, kò ní nǹkan tẹ́ lè sọ. Náà ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó. God bless you. Màá fi nọ́mbà wọn náà síbẹ̀ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ grab number, grab your copy. Látijọ́ aláyé ti dáyé, lọ́kọ tí ń sọ lówó orí aya, tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé, kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré, tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí, ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tì kankan nínú, pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Aba Bitters, S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street, First Avance Junction, Ọ̀lẹ́yọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex, New Garage, Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza, Asunlẹ̀ Junction off Akala Express, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. A káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan tí mo kí wa pé akúbójú ọjọ́ ṣe rí ibikíbi tí ẹ bá ti ṣe alábàápàdé ètò yìí, èmi náà sì ni ọmọ yín olólùfẹ́ yín. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè pé ẹ jẹ́ ká máa gbé shoulder sílẹ̀. Bẹ́ẹ̀ ni ṣe rí, ọ̀la lè má rí bẹ́ẹ̀. Wọ́n ní òun la ṣe ń dáfa ọ̀rọ̀ ọ̀run. Ṣé mo gbà á? Now ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ó kàn wá lórí ọ̀fẹ́ Yorùbá is too vulnerable. Lórí lẹ́yìn tó ti pa ọ̀gá ẹ̀ tó dìtẹ̀ tó ti pa Fáṣẹ̀hùn, a ti mọ̀ pé ìgbẹ̀yìn Adams ò lè dá ọlọ̀tẹ̀ ni. He's a coup plotter.
àwọn ọ̀rẹ́ ẹ̀ kan wà pàápàá àwọn ibi kan wà tó ń ṣe ní bọ́dà ó dẹ̀ lójoojú obìnrin tó fẹ́ rọbí lẹ́gbẹ̀ẹ́ títì o dẹ́nu àwọn owó kan wà tí ó ti gbẹ́sẹ̀ lé tó ti ṣe gbogbo ẹ̀ àwọn ògo Nàìjíríà kan wà tó ti tẹ̀mí ẹ̀tọ́wọ́ ẹ̀ tí ẹ̀mí wọn ti tẹwọ́ ẹ̀ bọ́ dẹ́nu nígbà tó lò lè tẹríba fún ọ̀gá ẹ̀ Fáṣẹ̀hùn tí ìwọ náà ló fẹ́ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní kó lọ mú sàfitíkẹ́ẹ̀tì oyè tó jẹ yẹn wá kò sí Aláàfin ò fún Aláàfin ò fún dẹ́kọ̀dẹ̀ tó wá ṣọ́ra ẹ̀ nísìn nǹkan tó ń ṣe yìí kó má bàa hàn lórí ọmọ ó lóun yóò bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran kan títí lọ dé ìran kẹrin Ọlọ́run ò fún wa ní oore ọ̀fẹ́ àti pààyàn o Olúwa ò fún wa lóore ọ̀fẹ́ o lè báyàn wí kò dẹ̀ fi ilẹ̀ tó bá fẹ́ gbọ́ á gbọ́ tí ò bá fẹ́ gbọ́ dẹ́nu àwọn oyè tó ń fi tipá ta ló jẹ oyè ńlá tó tó yẹn ní ìdílé Adams rè dẹ́ kí ló fà tó kí ló dẹ̀ ṣe láti ìgbà tó ti jẹ́ ogun òru mélòó ló jà fún Yorùbá àwọn mélòó ló kó sọ lọ sójú ogun ó dẹ̀ láìka obìnrin àtọwójú kan míì lọ so wò ṣe olórí nígbà táwa ṣe lọ oko ọdẹ tá ń gbé ìbọn tá ń sọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta nínú oko ṣé Gani Adams lè sùn ọ̀sẹ̀ méjì nínú oko bó ṣe báyìí pẹ̀lú research tó ń rà bí ti gọ́ọ̀fùnà Lagos State tẹ́lẹ̀ tó wá látẹ̀pẹ́ Ambode tó máa ya fọ́ọ̀fọ́ ẹ̀ picture tó máa gbé fọ́tò báyìí nígbà níbi tó gbọ̀ sí bẹ́ẹ̀ ni pé kámẹ́rà máa gbé mẹ́ka àogo ibi tí Tinubu ti ṣá ogo Ambode lọ́bẹ̀ ní London ó lọ ń ṣá ogo so wọ́n yìí lóka pé gbogbo nǹkan wọn mi ò mọ̀ mú láti ya wèrè gbogbo Nàìjíríà ti síwí kì í ṣe pé wọ́n síwí lọ́wọ́lọ́wọ́ ẹni tó bá fẹ́ ṣe patí àdáálẹ̀ tó yẹ pé wà máa ronú màálù mẹ́wàá màálù méjèèjì mo sọ fún wọn mẹ́kàtà lọ yìí owó tó ń múlẹ̀ yìí ti pọ̀ then this year will be the worst Mecca ṣùgbọ́n wọ́n ṣe ń sìn wọn ò tí sọ yẹ Nàìjíríà tó kú o wọ́n bò ó àwọn Nàìjíríà ti kú síbẹ̀ o then Mecca kẹrin iṣẹ́ ládàá ni is once in one's lifetime kì í ṣe ojoojúmọ́ but this ìgbà tó ti ń rówó jí wọ́n gba break ní Kánò sì máa sáré fò lọ sí wọ́n fò lọ sí Saudi òun náà ti lọ ń gbàdúrà tó lè gbà ṣé Ọlọ́run wà ní Saudi ó dẹ̀ rántí olórí Saudi Arabia prince yẹn òun ló pa Khashoggi sí Turkey tó gé journalist yẹn sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ̀dẹ̀ wá ní ibẹ̀ lọ́lọ́run gbé Ọlọ́run wo ló wà ní Mẹ́kà wọ́n kàn sì tẹ̀ òfin ló gbé bẹ̀rẹ̀ o ṣèbí látẹ̀yìn Amẹ́ríkà ti kó diabetes wọ́n bẹ̀ pẹ̀lú bọ́gà pẹ̀lú hamburger gbogbo ẹ̀ wọ́n ti ń sanra ń sìn dẹ́nà àwọn ọmọ ọlọ́mọ tó lọ ṣiṣẹ́ ń bẹ̀ náà táwọn ọ̀gá ń fi tipá bá wọn sùn tó ń ṣe gbogbo ẹ̀ dẹ̀ wọ́n ti ń ta drug ní Mẹ́kà sí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ Áfíríkà náà ni but ẹ jẹ́ kán bá àwọn Nàìjíríà sọ̀rọ̀ wọ́n á gbé ìyàwó oníyàwó lọ wọ́n á gbé àlè lọ wọ́n á gbé gbogbo ẹ̀ lọ ó lẹ́nìkan tó ti ẹ̀ jíṣẹ́ fún mi ó lóun fẹ́ lọ ná 10 million ní ó lóun fẹ́ sùn sí Sois hotel 5-star hotel block lásán ló gé ta o wọ́n tó bá lọ tó bá padà wá kí ló fẹ́ tó dà orúkọ wo náà máa gbé aláàjì miss àlejò but Jerusalem ń sìn wọ́n ti bẹ̀ pa so àti ìmòye tí Tinubu máa tó fáwọn tó fẹ́ lọ Jerusalem but wọn lè rí Jerusalem lọ́dún mẹ́ta lé ní o ibẹ̀. torí bẹ́ẹ̀ ń gbóná lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ń gbóná lọ́wọ́lọ́wọ́ aláfíríkà sẹ́ẹ̀ ó ti di dandan sẹ́ẹ̀ ó lè má jẹ díẹ̀díẹ̀ mọ́ ó ti ń yọ nínú àwọn sẹ́ẹ̀tì yìí nínú àwọn generation yìí ṣe àwọn generation tó ń bọ̀ mò ń tẹnu mọ́ generation tó ń bọ̀ generation ti àwọn ibi tó yìnbó dé òní generation Africa tó ń bọ̀ because òyìnbó bọ́ nínú oko ẹrú akónisìn náà ó kàn jẹ́ wípé èyí tán fi ń jẹ Africa lólè ọ̀tọ̀ ni bọ̀ wípé àwọn náà bọ́ nínú oko ẹrú akónisìn náà ó pọ̀ kó òyìnbó 10 sílẹ̀ ń sìn ọmọ bìrìtìkó ni mo sọ ò yàtọ̀ sí àwọn kan tó ń fi ẹ̀sìn tó ń fi ń dè wá kákàkiri ní Áfíríkà kó bìrìtìkó 10 sílẹ̀ 10 péré kó wá kó white Amẹ́ríkà funfun 10 sílẹ̀ kó white ọmọ Jámánì 10 sílẹ̀ ó jẹ́ 30 kó ti Italy kó 10 náà ó di 40 kó ti France kó 10 náà sílẹ̀ ó di kíní Sweden kó 10 náà sílẹ̀ láwọn òyìnbó ni mò ń sọ yìí o
kó gbogbo wọn sílẹ̀ ká wá máa kà á lọ bẹ́ẹ̀ yẹn fún gbogbo ayé ká wá kó thousands nínú àwọn òyìnbó funfun ni mò ń sọ o 98 nínú wọn á sọ fún yín pé òun ò kàkà tóun máa fi owó òun lọ Jerusalem tàbí kóun lọ sí Saudi Arabia kí ló ń ṣe ń bẹ̀ ó bẹ́tà kóun lọ fi mu ọtí kóun lọ fi ṣe fàájì tàbí kóun lọ fi bọ́ ẹlẹ́dẹ̀ tàbí kóun lọ fi máa bu owó yẹn kóun lọ fún ajá fact ni mò ń sọ ìwọ tó bá ń bóyìnbó ṣiṣẹ́ ìwọ tó bá wà pẹ̀lú òyìnbó ìwọ tó bá lóyìnbó lọ́rẹ̀ẹ́ ìwọ tó bá ń bóyìnbó sọ̀rọ̀ tó máa ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu tó máa ń lọ fún wọn tẹ́ bá jọ wà papọ̀ sọ̀rọ̀ mi ti yí ẹ̀ ń sìn wàá mọ nǹkan tí mò ń sọ yìí ṣe rí pé mi ò sọ half Africa mi ò sọ pé black kìnìkan America kìnìkan àwọn òyìnbó gangan ni mò ń sọ yìí torí pé àwọn mọ history àwọn ti bá history lẹ̀ ẹ má jẹ́ ká lọ púpọ̀ jù ẹ jẹ́ lọ wo lórí episode tá à ń bá lọ ibẹ̀ ni gbogbo àwọn àṣírí yẹn ibẹ̀ ló wà ẹ má jẹ́ ká fi lé ẹ má jẹ́ ká fi gbà kókò mo kí wàá lẹ́ẹ̀kan sí pa kó jọjọ́ ṣeré ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n àti àbúrò kò sí àṣegbé àṣepamọ́ ló wà irú bàbá Gani Adams náà àwọn náà mo máa ń rò nínú ọkàn àwọn wípé kí làwọn ṣe báyìí tó àwọn fi wá gbàrú nǹkan báyìí but nínú deep because àwọn kan wà tí ẹ̀ṣẹ̀ yẹn ìyà yẹn tó bá dé tó bá dé àwọn èèyàn tí wọn mọ nǹkan tó ń ṣe ń gbà yẹn wọn máa káàánú wọn deep down nínú ọkàn wọn ẹ̀rí ọkàn àwọn máa jẹ́ wọn wípé ṣé kò ń ṣe ẹ̀san ló dé yìí báyìí ṣé kò ń ṣe ẹ̀san ló dé yìí báyìí deep down nínú ọkàn pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ fún bàbá Gani Adams yẹn ní deep down a máa wò wípé bíkọ́ eléyìí yàtọ̀ sí wípé Yorùbá ò ṣe é nojú fún Yorùbá ò ṣe é ṣoore fún Yorùbá ò ṣe ṣe kinní kan nísìnyí is not pé bóyá ń ṣe ni bàbá ń sìn pé àwọn lọ wọ inú igbó ìgbárùn malẹ̀ fún wa wípé àwọn náà bóyá àwọn Boko Haram ń sìn bóyá àwọn náà lọ lé wọn kúrò ń bẹ or something like that bóyá wọ́n ti ja ogun yẹn irú àwọn ogun Kúrúnmí or whatever gbogbo àwọn ogun gidi tó jẹ́ pé àwọn gangan náà lead náà bọ́ síbẹ̀ tí ò ń ṣe wípé àwọn tún ṣẹ̀ṣẹ̀ ń kó àwọn èèyàn kan lọ tó ń mú gẹ́gẹ́ bí ọ̀nà Ààrẹ Kakanfò ayé ìgbà yẹn pé lótìtọ́ àti òdodo Ààrẹ Ọ̀nà Kakanfò òun ni mo jẹ́ pọ́nlé wọ́n lè máa ṣe pé Yorùbá ò ṣe é nu ẹnu fún Yorùbá ò ṣe é nu ojú fún bọ̀tá wà lọ ń gbogbo sórí ìpadà pẹ̀lú àwọn bàbá Fáṣẹ̀hùn gbogbo àwọn nǹkan tí bàbá yìí àti nǹkan tá à ń gbọ́ lẹ́nu bàbá yìí gan a máa mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì má jẹ̀yà understand sí kò sí bó ṣe lè jẹ́sẹ̀ a mọ̀ wípé lótìtọ́ àti òdodo wọ́n máa ń fi ibi ṣólóore bọ̀ àwọn nǹkan kó wà sẹ́ tó wọ̀n láàrin èmi àti tó wọ̀n sí wa lójú pé tó bá gbọ́ interview lẹ́nu àwọn kan wá tí mọ irú èèyàn tán jẹ́ tó bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn kan wá tí mọ irú èèyàn tán jẹ́ understand sí ó dàbí ìròyìn tí bàbá Gani Adams tán ṣe láàsì lórí ti ọ̀rọ̀ Ìgbòho-dé mo ń sọ ni mo fi Ọlọ́run búra eléyìí ò ń ṣe kúrò bóyá mo ń gẹ̀ẹ́sì mo ti sọ́rí lórí Dr. Sabi talk show mo mọ ẹni tó ń jọ ní discussion yẹn mo mọ̀ wọ́n ẹni tí mo mọ̀ dáadáa tá jọ ń sọ̀rọ̀ ni ó ti pẹ́ kí nǹkan yẹn tó ti ṣẹlẹ̀ ẹni tó ń sẹ́ǹdì ẹ̀ sí bàbá Gani Adams fúnra wọn ó mọ̀ quite alright ó mọ̀ wípé àwọn gómìnà táwọn bá sọ̀rọ̀ yìí tọ́ba wá ní ká fojú inú lọ wò ìwọ tó bá dúró ní dúró ipò fẹ́ gbọ́mọ làkejì ẹ̀ ṣubú báwo lọ́jọ́ alẹ́ òun ní gbogbo nǹkan tí a gbé wá lọ́jọ́ títí òní wípé ẹ jẹ́ ká máa mú Ṣódà wá ẹ jẹ́ ká tiẹ̀ máa gbé wálẹ̀ díẹ̀díẹ̀ lórí ọmọ lórí aya lórí àwọn tó ń bá ẹ ṣiṣẹ́ lórí aládùúgbò ẹ jẹ́ a máa gbé Ṣódà wálẹ̀ mo mọ̀ pé àwọn kan abínimọ́ ni báwọn ṣe yàn wá látọ̀run nìyẹn àti kékeré ni bọ́n ṣe kàn ń ṣe tó bá lọ wádìí wọn lọ wá rí pé òun fi jọ ìyá òun fi jọ bàbá àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ ọmọ alẹ́lẹ́ ó kàn yàtọ̀ ní tiẹ̀ ní Ọlọ́run ló mọ ibi tó ti rí àwọn wà yes that is ìjọmọ ènìyàn àwọn èèyàn kan wà tó jẹ́ pé ó wà bẹ́ẹ̀ yẹn ṣe understand sí pé kò sí nǹkan tẹ̀lé ṣé ó wà nínú ìlú tó wà nínú òyìnbó náà but ẹ̀yin tó wá jẹ́ pé a sì lè yí padà a sì lè rí control ẹ jẹ́ ká gbé Ṣódà sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní fẹ́ bàjẹ́ kò tiẹ̀ ní bàjẹ́ fún wa rárá ni ojú òní tiwa o
ẹ bá wa share ètò yìí, ẹ bá wa like, ẹ bá wa fi comment yín sílẹ̀. Ẹ má dé gbàgbé láti subscribe torí tẹ́ bá subscribe òun lẹ tún lè fi rí another program tí a bá ṣe. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa, God bless you. Bí ìgbà la máa mú ètò wá sópin sí ní ọjọ́ títí òní. Bye for now. Thank you.